láti ojú ayé ṣé ìwà Adam làwọn tí ó hàn lórí tẹlifíṣàn gbogbo àwọn afọ ayé tẹ̀ ń sọ pé àwọn lára wà láì wọ́n wà nínú dàìkú ayé ń gbà lẹ́yìn tí náà dẹ̀ gbókò lọ́wọ́ wa dìde. torí mo lẹ́ẹ̀kì òdodo ọ̀rọ̀ gan mo sì dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti dá mi mọ̀ lórí ẹ̀ wọ́n tẹ̀ ń sọ dáadáa èmi náà dẹ̀ ń gbọ́ ohun tó dáa tí ń dùn mọ́ mi nú ó wá ń jẹ́ kí n lè máa nífọ̀ọ́ kàbalẹ̀ láti máa dára mọ́ òdodo. ṣé ní ọ̀rọ̀ Ànábì Dáúdà yẹn wọ́n fẹ́ kó èmi àti ẹlẹ́kọ̀ọ́ ni pé ẹ̀kọ́ tó kọ́ wa òun ni ká múlò. tẹ́rí mo wà disappointed pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n ń sọ pé àwọn ń gba doctorate tàbí professor láwọn àfáà wa ní ìsìn mo wà disappointed pẹ̀lú ọpọlọ wọn yẹn ò ṣe tó. ọpọlọ yóò mú yọ́rọ́yọ́rọ́ tó múṣemúṣe tó. ọ̀rọ̀ Ànábì Dáúdà tí ọ̀rọ̀ àyà kò sí nínú ọ̀rọ̀ àkídà àgbọ̀rọ̀ gbé sínú àkídà ẹni bá ń gbé sínú àkídà kò lọ́pọlọ. ó tó kò lọ́pọlọ tó. ó dà kó jẹ́ professor. ó jẹ́ professor bẹ́ẹ̀ lọ́pọlọ kó bá dọ́kọ́lẹ́tì kò lọ́pọlọ tó. kò gbọdọ̀ wọnú àkídà. kò gbọdọ̀ wọnú àkídà. ẹ̀yin máa yí òdodo wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. má gbé ní tó jù ọ́ téèrà rẹ má gbé ní tó jù ọ́. téèrà rẹ má gbé ní tó jù ọ́. Cut your coat according to your size. According to your size. Ìtọ́ bá ti fẹ́ tọ́jú kọ̀tún rẹ̀ lórí ọgbẹ́ sílé. Fẹ́ ìyàwó sílé. Ọmọ ìyàwó ìyàwó sílé. Ọba àwọn ọ̀pẹ̀sẹ̀ bíbí. Ọkọjá yìí. Ọkọjá yìí ẹ. Ọkọjá yìí ọkọ sáìsì ẹ. Ẹlòmíì tọ́bù rẹ̀ ni pé gbogbo tó bá jù lọ ni máa náwó. Ó ní máa náwó mọ́ tiẹ̀. Ìkọjá yìí. Ìkọjá yìí. Ẹlòmíì wà ó máa bó ṣe mọ́. Yóò máa wá wo olówó máa wò ẹ wo ìgbà tá a bẹ̀rẹ̀ prógámù tẹlifíṣàn ẹ wáyé ìgbà tá à ń ṣe LTV nígbà náà LTV tá à ń ṣe àwa ń ṣe pẹ̀lú àníyàn tọlọ́hun a ṣe nítorí ká lè rówó ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì dókítà agbáromi èmi náà ṣe ọ̀pọ̀lọpọ̀ ti kó bá wọlé. 1992 láti mo kọ́kọ́ bẹ̀rẹ̀ OGTV nígbà tí gbogbo àwọn Yẹ́misí Gbàngbóṣe àwọn náà ti dọ̀gáǹgbà náà Taofiki Akíndélé àbí gbogbo wọn bá rántí wọ́n gbà yẹn ẹ̀rọ orúkọ tí wọ́n ní kó mọ̀ dáàkọ́ ilé ògùn bàbá Fákẹ́yẹ kankan wọ́n bàbá wọ OGTV that was 1992. ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣe prógámù rédíò so èmi sáà ń bá tèmi lọ kò sí tó kàn mí pẹ̀lẹ́ nìkan má máa kọ bí ibẹ̀ láti sílẹ̀ mọ́nà Adégúnwà ó ní ọ̀gá wọn ń gbà ó ti tó ó lọ̀gá wọn gbà yẹn so kí ni bẹ́ẹ̀ lò sáà kan nìyẹn. sáà kan nìyẹn àwọn ilé ẹbí ìdè bẹ́ẹ̀ náà bá fẹ́ sí kọ́lá ti ṣe. àwọn mú kílídù. bóyá ń rún ẹ̀yìn àwọn ṣe ẹ̀wòye owó tá a ń dà á lẹ̀ síbẹ̀ yìí. ó bá bẹ̀ lọ. ẹ̀wòye owó tá a ń dà á lẹ̀ sí Lagos tẹlifíṣàn. ẹ̀wòye owó tá a ń sí MITV. lórí iṣẹ́ dáwà yìí. social media wa dé là ní mọ ẹgbẹ́ ara wa. àwọn ní ẹgbẹ́ ara wa máa. ó bá mi yóò wá dé àwọn ní ẹgbẹ́ ara wa máa ń pè é fún ọlọ́dún yóò kẹ́kọ̀ọ́ tó kò béèrè tó kéré. pé owó ńlá la fi ṣe ń gbà yẹn. títí dì sí. so tó bá wá dì sí ẹlòmíì tó wá jáde àwọn òdo àbí ọ̀dà níbo làwọn àfáà yín wà ń gbà yẹn. àwọn àfáà yín tẹ́ ń pè ní nǹkan ní ìsìn níbo náà wà. láti ojú ayé ṣé ìwà Adam làwọn tí ó hàn lórí tẹlifíṣàn. wọ́n ti báyìí adẹ̀ ti balance. láti ojú ayé ṣé ìwà Adam tó ń bẹ láyé. gbogbo àwọn afọ ayé tẹ̀ ń sọ pé àwọn lára wà láàyè wọ́n wà nínú dàìkú ayé ń gbà yẹn. lẹ́yìn tí náà dẹ̀ gbókò lọ́wọ́ wa dìde. Àti ní Tanzania àti ní lọ́wọ́ àfáàjú náà lè fi wájú náà lè kàkò kéré. Báyọ̀ ti lóòrùn pẹ̀lú ìgbọ́ Ọlọ́run. Ẹlẹ́mìí púpọ̀ àtàláfíà. Ẹni bá sì láyé ẹ̀dáadáa pẹ̀lú wa tí ẹlẹ́ ìdá. Ẹni wọ́n máa ṣe ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ ní. Ìtàn bẹ́ẹ̀ bá pa ìtàn tó bá jẹ mọ́ ànábì Ọlọ́run gangan. Ẹ má máa ronú padà sẹ́yìn kìnnìkan ẹ má máa tú sí ẹ̀ tó bóyá kò rí bẹ́ẹ̀ ẹ má máa ro nǹkan kan ànábì yọrọ tán ní Ọlọ́run kankan lé ní ọba ní àwọn ìṣúlẹ̀ mọ́nà ọba ní òun náà ṣe irú ẹ̀ epo sulẹ̀ sẹ́wù
ó gbé obìnrin kan láti ìlú òdìkejì tó ti lọ jagun ó gbé wá èmi ló fa tó láti bọ́ lọ́wọ́ rẹ̀ mo ti pàtẹ́yẹ náà fún yín àwọn sọ pé àní sọ nítorí ṣẹlẹ̀ ẹgbẹ́ àwọn ìtẹ̀sí ẹdín nígbà tó jẹ́ tẹ̀sí ẹdín kọ́ tí ò ṣẹlẹ̀ ní àìsọ́ làbùsí ẹ̀kọ́ ta fẹ́ kọ́ bẹ̀rẹ̀ ní kókó ni pé mọ̀wá rẹ̀ Wọ́n lórí pé ìṣẹ̀lẹ̀ tó ṣe sáré ìdáwọ́dà àwọn tó lọ́wọ́ àmà nàgà wùyàwó yàwó. Lọ́sẹ̀ wọ́n tó láti ìdáwọ́dà náà sí pé ọ̀ọ́kà dénú yọ, ọ̀ọ́pẹ́ ní ẹ̀wọ̀n, ọ̀ọ́pẹ́ ní síjínù, wọ́n fi kọ́ alẹ́ kọ́ ni. Òkòlù ṣẹ̀ríà, òkòlù ẹ̀sìn, ẹ̀yin dókítà wa, ẹ̀yin pòfẹ́sọ̀ wa, àtẹ̀yìn olóyè wa nínú ìsìlámù. Ẹ máa ṣe sùúrù tẹ́ bá gbọ́rọ̀, ẹ máa wo tírà. Mo kàn fẹ́ mọ̀ ọ̀rọ̀ yín mo bẹ̀ yín ẹ dákun. A máa wo tírà dáadáa. A máa wo tírà gan. A sì máa fi lára. Àbí ọ̀tẹ̀ àbí kò sínú bá kò sínú ẹ̀rí kan ká máa fi dáadáa ká máa fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ ti kọjá níta bá wí. Níta bá wí ni irọ́ àwọn èèyàn. Ó kò sí ẹni tí o bá ń bẹ̀. Wọ́n kò sí ọlẹ́nu. Nígbà tó bá kò fẹ́ tó bẹ́ẹ̀ lọ. Ọlọ́run alágbára yóò ṣàánú wa o.